Ó jẹ́ ayọ̀ mi láti wà lórí ètò yìí ní ẹ̀kan sí ní òní. Ní ẹnujọ́ mẹ́ta yìí, àwọn ẹ̀kọ́ kan ń jáde ní orílẹ̀-èdè ayé tí ó ń sọ pé téèyàn bá ti nígbàlà, ìgbàlà lè sọnù. Tàbí àwọn ẹ̀kọ́ tó ń sọ pé téèyàn bá ti nígbàlà, ìgbàlà ó wà títí láéláé. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sọ fún wa wípé a lè sọ ìgbàlà nù àti pé ìgbàlà lè bọ́ sọnù lọ́wọ́ ẹni. Torí ìdí èyí, ní ọ̀sẹ̀ yìí àti ní ọ̀sẹ̀ tó ń bọ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, a ó jọ wo ìdí tí mo fi gbàgbọ́ nínú Bíbélì pé ìgbàlà ẹ̀ẹ̀kan ni. Ẹ̀ẹ̀kan lèèyàn dàtún bí, ẹ̀ẹ̀kan lèèyàn máa ń wà di ọmọ Ọlọ́run. Tí a bá sì di ẹni ìgbàlà lẹ́ẹ̀kan, ìgbàlà kò lè sọnù. A wo májẹ̀mú tuntun, a wo májẹ̀mú láéláé, a wo àwọn gbólóhùn tí Jésù sọ, a wo àwọn gbólóhùn tí Ẹ̀mí Mímọ́ sọ nípasẹ̀ Pọ́ọ̀lù àpọ́stélì. A ó sì wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbàlà kò ṣeé sọnù. Ìgbàlà ó wà títí láé. Ìwé orin Dáfídì orí 21, orí 51, 51, ẹsẹ̀ 11 àti 12. Ó ní má ṣe sá mi tì kúrò níwájú rẹ, kí o má sì ṣe gba ẹ̀mí mímọ́ rẹ lọ́wọ́ mi. Mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Olúwa dúpẹ́ fún àkókò yìí. Jésù jọ̀ọ́ jẹ́ kí n lè sọ ohun tí Bíbélì wí lónìí. Jẹ́ kí Bíbélì kó lè kọ́ àwọn ènìyàn nípa ìgbàlà ayérayé. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Kí ni à ń pè ní ààbò ayérayé tá à ń pè ní eternal security? Tàbí tá à ń sọ pé téèyàn bá ti ní ìgbàlà lẹ́ẹ̀kan, ó ti ní láéláé. Once saved is always saved. Kí ni à ń pè bẹ́ẹ̀? Ó ní ìgboyà tí ẹni tó ti di àtúnbí ní wípé ìgbàlà tí Ọlọ́run fóun ó pé, ìgbàlà tó kún àti ìgbàlà ayérayé ni. Ìgboyà tá a ní nínú Olúwa wípé ìgbàlà tí Ọlọ́run fún wa, ìgbàlà pípé ni, ìgbàlà kíkún ni, àti ìgbàlà ayérayé ni. Lójú ẹsẹ̀ tí ènìyàn bá ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀, òun tàn ti ní ìgbàlà, òun tàn ti ní ìyè àìnípẹ̀kun, òun tàn ti di ọmọ Ọlọ́run. Jòhánù orí 1 ẹsẹ̀ 12, ó ní àwọn tó bá gbà á, ó ní a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ó ní ẹni tó bá gba ọmọ gbọ́, orí 3 ẹsẹ̀ 36, ó ní ẹni tó bá gba ọmọ gbọ́, ó ló ní ìyè àìnípẹ̀kun. Bíbélì wí fún wa pé kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́, kí ó má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Níbi tí mo kà fún wa nínú ìwé orin Dáfídì yìí ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ pé níbi ni Dáfídì ti ń jẹ́wọ́ fún Ọlọ́run pé òun ṣẹ̀. Ibi tó sì ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí, ó ní k'Ọlọ́run kó má ṣe ta òun nù. Ó wá ní mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Ǹjẹ́ n tó sọ fún Ọlọ́run níbí ni pé mú ìgbàlà rẹ tọ̀ mí wá padà? Rárá. Ọ̀tọ̀ ní ìgbàlà, ọ̀tọ̀ ní ayọ̀ ìgbàlà. Ṣé rí, tí ọmọ Ọlọ́run tòótọ́ bá dẹ́ṣẹ̀, ohun tí ó máa ń pàdánù, òun náà ní kí ni o? Ayọ̀ ìgbàlà. Tí ọmọ Ọlọ́run tòótọ́ tí ó bá ti ṣe ohun tí kò wu Ọlọ́run, ohun tí ó máa ń pàdánù, òun náà ní ayọ̀ ìgbàlà. Jẹ́ kí n sọ fún ọ pé kì í ṣe ìgbàlà náà máa ń pàdánù. Òun gan mọ̀ kó ti sọnù. Ó ní Olúwa jọ̀ọ́ mú ayọ̀ ìgbàlà rẹ tọ̀ mí wá. Jẹ́ kí n sọ fún ọ pé
gbogbo ìgbà tí Jésù bá sọ̀rọ̀ nípa ìgbàlà ni ó máa ń sọ̀rọ̀ nípa àìnípẹ̀kun. ló máa ń sọ̀rọ̀ nípa ìyè àìnípẹ̀kun. nítorí náà mo wá fẹ́ ká wo Bíbélì papọ̀. Báwo ni onígbàgbọ́ ṣe lè ní ìdánilójú pé ààbò òun dájú nínú Ọlọ́run? Nǹkan àkọ́kọ́ tí a ní òun ni ìrètí. Hébérù orí 4. Ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 18 ó sọ̀rọ̀ nípa ìrètí tí a ní nínú Olúwa, pé nípa ohun alẹ́ lè yí padà méjì nínú èyí tí kò lè ṣeé ṣe fún Ọlọ́run láti ṣèké, kí àwa tí ó ti sá sábẹ́ ààbò lè ní ìṣírí tí ó dájú láti di ìrètí tí a gbé kalẹ̀ níwájú wa mú. Àwa wo la sá sábẹ́ ààbò? Àwa tá a gba Jésù. Abẹ́ ààbò Ọlọ́run la sá wa téèyàn bá ti gba Jésù. Téèyàn bá ti gba Jésù lólùgbàlà, abẹ́ kí ló sá wa o? Abẹ́ ààbò Ọlọ́run. Kí ló ní o? Ìrètí. Ṣé rí ìrètí Bíbélì kìí ṣe pé bóyá yóò bọ́ sí tàbí kò ní bọ́ sí. Ìrètí Bíbélì ni pé àfọkànsí tó dájú, sure expectation. Ó ní ìtumọ̀ ìrètí Bíbélì wípé Kristi nínú wa, ìrètí kí ni o? Ìrètí ògo. Ó túmọ̀ sí pé a ó bá Jésù jọba. Ìrètí ògo kìí ṣe ìrètí pé mo dolówó láyé. Ìrètí ògo ni pé wọ́n bá Jésù ṣe kí ni o? Wọ́n bá Jésù jọba. Kí ni mo ní nígbà tí mo gba Jésù o? Mo ní ìrètí. Kí ni mo ní o? Mo ní ìdánilójú. Ẹ wo orí 4 ìwé Hébérù yẹn náà. Ẹ wo ẹsẹ̀ 11. Hébérù orí 4 ẹsẹ̀ 11. Àwa sì fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà hàn fún ẹ̀kún ìrètí tí dé òpin. Irú ìrètí wo la ní? Títí dìgbà wo la ní ìrètí o? Títí dópin. Ǹjẹ́ lẹ́yìn ṣe ìdánilójú bí? Ìdánilójú ni. Ẹsẹ̀ 22 tá a kọ́kọ́ kà yẹn, ó fi yé wa dáadáa pé Ọlọ́run kì í parọ́. Bóò lọ́lọ́run ó ṣe pe ìyà àìnípẹ̀kun ní ìyè ọjọ́ díẹ̀? Bóò lọ́lọ́run ṣe pe ìyè ọjọ́ díẹ̀ ní ìyà àìnípẹ̀kun? Rárá, Ọlọ́run kì í ṣèké. Ọlọ́run kò sí nídìí rúdurùdu. Tí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ má bàa ṣègbé, gbọ́kọ́lé ní kí ni o? Ìyà àìnípẹ̀kun. Nítorí pé kí ni o? Àìnípẹ̀kun ni. Ṣùgbọ́n a ò mọ ibi tí ẹ̀kọ́ yìí ti jáde pé kí onígbàgbọ́ máa gbàdúrà kàbí yẹ níjọba rẹ̀. Mi ò mọ ibi tí ẹ̀kọ́ náà ti jáde wípé ìgbàlà máa ṣe kí ni o? Ìmọ̀ sọnù. Ìgbà tó bá ti dàtún bí, ó tún nílò láti dàtún bí mìíràn níjọ́ tó bá tún ti dẹ́ṣẹ̀. Jẹ́ kí n bí ọ́, ìwọ tó ń wàásù bẹ́ẹ̀ pé látijọ́ tó olóò ti gba Jésù ti dẹ́ṣẹ̀ rí. Ẹ máa dáhùn. Mo sì pè yín níjà, ẹ pè mí lórí aago. Kájọ sọ, ṣé o ti dẹ́ṣẹ̀ rí? Látijọ́ tó ti gba Jésù. Ṣé o ti ṣàṣìṣe rí? Nínú Jésù ìrètí ń bẹ. Nínú Jésù ìdánilójú ń bẹ. Kì í ṣe pé ó kù díẹ̀ kò bọ́ sí. Nínú Jésù ẹ kì í sọ fún wa pé èdìdì ń bẹ. A ti ṣe èdìdì wa nínú Jésù. Àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún wa nínú gbígba Jésù ó pọ̀ púpọ̀. Ẹ kì í máa sọ fún wa lẹ́yọ kọ̀ọ̀kan. Nǹkan àkọ́kọ́ ni pé ó dáríjì wá. Ìwé Jòhánù kìíní orí 2 ẹsẹ̀ 12. Bíbélì wípé èmi ń kọ̀wé sí yín ẹ̀yin ọmọ nítorí tí a ti dárí ẹ̀ṣẹ̀ yín jì yín nínú orúkọ rẹ̀. Ṣé rí téèyàn bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kí la ṣe fún o? Adáríjì. Ṣé àpẹẹrẹ tó bá ti gba Jésù ló di kí ni o? Ló di ọmọ. Jòhánù orí 1 ẹsẹ̀ 12 wí bẹ́ẹ̀. Ìpè ìyàwó tó bá gbà àfi agbára fún láti di kí ni o? Ọmọ Ọlọ́run. Nígbà tí a bá ti gba Jésù Kristi yẹn, ó wá ní àwọn ọmọ, kí la ti ṣe fún wa o? Nígbà tá a dán ọmọ Ọlọ́run, kí la ṣe o? A ti dáríjì wá. Ẹni tá a ti dáríjì ni wá. Kì í ṣe pé a dáríjì wá nìkan, ṣùgbọ́n a ti dá wa láre pẹ̀lú. Títù orí 3
Títù orí kẹta ẹsẹ̀ keje. Ìwé Títù orí kẹta ẹsẹ̀ keje. Bíbélì wípé kí a lè dá wa láre nípa oore ọ̀fẹ́ rẹ̀, kí a sì lè sọ wá di àjogún gẹ́gẹ́ bí ìrètí ìyè àìnípẹ̀kun. Ẹ kì í sọ fún wa pé kí ló dá wa láre o? Oore ọ̀fẹ́ rẹ̀. Ṣé rí oore ọ̀fẹ́ Kristi kì í ṣe pé ó kàn mú ìgbàlà wá nìkan, ṣùgbọ́n kí ló tún mú wá fún wa o? Ìdáláre. Ǹjẹ́ mọ̀ pé ó túmọ̀ sí pé mi ò lè dúró síwájú Ọlọ́run k'Ọlọ́run tún sọ pé mo jẹ̀bi mọ́. Ǹjẹ́ mọ̀ pé ẹ̀yin náà ò lè dúró síwájú Ọlọ́run kí Bíbélì tún sọ pé ẹ jẹ̀bi mọ́. Torí pé nígbà tí ẹ ti ní Kristi, ẹ ti rí oore ọ̀fẹ́ Ọlọ́run gbà, ẹ sì ti di ẹni tí a ṣe kí ni o? Tí a dá láre. Kì í kàn ṣe pé a dáríjì yín nìkan, ṣùgbọ́n a ti ṣe kí ni o? A ti dá yín láre. Èmi pẹ̀lú nígbà tí mo gba Jésù, a ti ṣe kí ni o? A ti dá mi láre. Ìwé Kólósè orí kẹta ó sọ̀rọ̀ nípa pé a jí wa dìde pẹ̀lú Kristi. Ìwé Róòmù orí karùn-ún ẹsẹ̀ kẹwàá ó sọ̀rọ̀ nípa pé a ti bá Ọlọ́run làjà. Kí ni ìdí tí ènìyàn fi wá jókòó tí ó fi sọ pé ìgbàlà ti sọnù? Ipò tá a wà, ipò tó dára ni téèyàn bá ti ní Jésù. Ipò tá a wà, ipò tó dùn ni téèyàn bá ti ní Jésù. Má gbàgbé pé Ọlọ́run kò lè parọ́. Gbogbo ìgbà l'Ọlọ́run ń pè ní ìyè àìnípẹ̀kun. Rántí pé Ọlọ́run kò lè parọ́. Ohun tó ṣe ni pé ó fún wa ní ìdánilójú àti ìrètí nítorí Kristi Jésù. Bá a ṣe gba Jésù yìí, a ti wá di ẹni ìdáríjìn, a ti di ẹni ìdáláre, a tún ti di ẹni tí ó ti bá Ọlọ́run làjà. Ìwé Róòmù orí karùn-ún ẹsẹ̀ kẹwàá. Bíbélì wípé ǹjẹ́ bí nígbà tí àwa ti wà ní ọ̀tá, a mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀. Ṣé ẹ rí ikú, sísin àtàjíǹde Jésù Kristi yìí? Amen. Òun ló ṣe kí ni o? Òun ló mú ìlàjà wá fún wa. Ó ti parí ìjà ní àwa àtọlọ́run. Ìyapa tó wà láàrin àwa àtọlọ́run ó ti di ohun tí ó di ohun ìgbàgbé. Níbo lo ti rí wípé ìgbàlà lè sọnù? Ìgbàlà tí Jésù ń fún ni ìgbàlà ayérayé ni. A ti di ẹni tá a dáríjì, a ti di ẹni tí ó wá tún ṣe ìtẹ́wọ́gbà. Éfésù orí kìíní ẹsẹ̀ kẹfà. Ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ kẹfà. Wọ́n wá ka gbólóhùn kan tí Jésù sọ fún wa níwèé Jòhánù. Ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ kẹfà. Bíbélì wípé fún ìyìn ògo orí ọ̀fẹ́ rẹ̀ èyí tí ó tó dàlù wá nínú kíni o? Àyànfẹ́. Ẹ wo ẹsẹ̀ keje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ rẹ̀. Ẹ kì í sọ fún wa pé ohun tó ṣe náà ni pé ó tẹ́wọ́ gbà wá. A ò lè gbára wa, a ò sì lè fara wa sọ́dọ̀ rẹ̀. Níṣe ló ṣe kí ni o? Ló tẹ́wọ́ gbà wá. Olórin kan ní ẹnikẹ́ni tí ó bá gba Jésù gbọ́ tó sì gba iṣẹ́ orí àgbélébù, ó ní yóò rí ìgbàlà kíkún gbà lọ́fẹ̀ẹ́. Ó nítorí Kristi lágbára láti gbàlà. Ó wá ní ẹ̀yin àyànfẹ́ olùgbàlà ń pè yín. Oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ jẹ́ ìyanu. Ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fúnra padà torí òun ní agbára láti gbanilà. Wọ́n náà wòwe Jòhánù orí kẹrin bí mo ṣe ń parí ìwàásù yìí. Jòhánù orí kẹrin. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn ní èpèstélì lẹ́ ń kà tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ìgbàlà. Ìwé Sáàmù ni mo ti bẹ̀rẹ̀ o lónìí. Wípé ohun tí Dáfídì sọnù nígbà tó ṣe panṣágà òun ni ayọ̀ ìgbàlà. Eléyìí ni àmì pò ní ìgbàlà.
wípé ìgbàlà òun kò ṣe kí ni o, kò sọnù. Ṣùgbọ́n ẹni tó bá ṣe ohun tí ò dára tó sì ní ìgbàlà, ẹ̀mí Ọlọ́run yóò tọ̀ wá láti sọ fún pé ó ti ṣẹ̀. Yóò mọ̀, torí pé òun gan yóò mọ̀ wípé òun ti sọ kí nínú ayọ̀ ìgbàlà nù. Mo á tẹ̀síwájú láti fi hàn wá pé ọmọ Ọlọ́run lè mọ̀ ipa ààbò òun dájú, nítorí pé Ọlọ́run wa kì í ṣe Ọlọ́run tí kì í fúnni ní ìdánilójú. Ìdánilójú ń bẹ nínú Kristi, ìrètí ń bẹ nínú Kristi. Kí èmi àti yín kí a lè mọ̀ pé a rí ìdáríjì gbà. Kí la tún rí gbà? A rí ìdáláre gbà. Kí la tún rí gbà? A rí ìlàjà gbà láàrin àwa àti Ọlọ́run. A rí ìtẹ́wọ́gbà gbà àti di ẹni ìtẹ́wọ́gbà nínú Kristi Jésù. Ẹ wo ohun tí Jésù sọ ní ẹsẹ̀ 13 àti 14 ìwé Jòhánù orí 4. Kí nìdí tí mo fi ń wàásù yìí? Kò kàn mí bí ó ń tọ̀ ń ṣe jẹ́ gbajúgbajà tó. Kò kàn mí òye tó ń tọ̀ náà ní. Ṣáájú bàbá mi, òun ni ọ̀rọ̀ Ọlọ́run ti wà. Bíbélì wípé láì Olúwa ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ ní ọ̀run. Ìwọ náà wọnú Bíbélì pé kí ni Jésù ń fún yàn. Ṣé ìgbàlà ọjọ́ díẹ̀ ni àbí ìgbàlà ayérayé? Ìwé Jòhánù orí 4, Jésù ń bá obìnrin ará Samaria yẹn sọ̀rọ̀. Bíbélì wípé Jésù dáhùn ó sì wí fún un pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí, òǹgbẹ yóò sì tún gbẹ ẹ́. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi yóò fi fún un, òǹgbẹ kì yóò gbẹ mọ́ láé. Ṣùgbọ́n omi tí èmi yóò fi fún un yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí ìyè àìnípẹ̀kun. Ẹ̀ẹ̀mélòó ni yóò mu kó tó di pòǹgbẹ ò ní gbẹ mọ́? Ẹ̀ẹ̀kan. Ìbéèrè mi ni pé ṣé Jésù lè parọ́? Ìwọ náà mọ̀ pé Jésù ò ní parọ́. Níbo lo wá ti rí i pé ìgbàlà máa ń sọnù? Mi ò mú lórí o. Omi tí Jésù ń fún ni omi ìyè ni. Tó o bá sì ti gba ìyè àìnípẹ̀kun lọ́dọ̀ Jésù, omi yẹn yóò tún máa sun títí láéláé ni. Jésù ní òǹgbẹ ò tún gbé ọmọ. Wò mí ọ̀rẹ́ mi, yọ ìgbàgbọ́ rẹ kúrò nínú ara rẹ. Ntí kú bá ká mọ́ mi lọ ni yóò mú mi dọ́run. Má jẹ́ kí n parọ́ fún ọ, ò ní dọ́run. Kì í ṣépè o. Ìwà rere mi ò ní òun mi dọ́run. Ìwà èmi àti ẹ òdodo wa bí àkísà ẹlẹ́gbìn ni o. Bí mo ṣe wà yìí, ìbá tọmọlàkejì jẹ́, òótọ́ ni ó bá tọmọlàkejì jẹ́, ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ṣì ni ọ́ o. Ìfẹ́ tí Jésù ní sí ọ, ó jẹ́ ìfẹ́ tí kò lẹ́gbẹ́. Tó bá jẹ́ pé àìmọ́ bá tọmọlàkejì jẹ́ ní ó mú ọ dọ́run ni, kò nílò kí Jésù wá sáyé. Tó bá jẹ́ pé iṣẹ́ rere rẹ ní ó mú ọ dọ́run ni, kò nílò kí Jésù wá sáyé. Sórí, tó bá jẹ́ pé òfin 10 ni ó mú yàn dọ́run, kò nílò kí Jésù wá sáyé. Tó bá jẹ́ pé ẹ̀sìn ni ó mú yàn dọ́run, kò nílò kí Jésù wá sáyé. Obìnrin yẹn omi tí yóò fà yóò tún mú òǹgbẹ yóò tún gbẹ. Omi tí Jésù fẹ́ fún, omi ìyè ni. Ṣé nígbà tóbìnrin yẹn gbàgbọ́, ó pe gbogbo ayé ẹ wá wo Mèsáyà. Nítorí pé ó ṣe kí ni o, ó rí Mèsáyà. Jẹ́ pé oníjà kan lónìí. Gbogbo ìgbà ló ń gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ Jésù. Kí ló tó bí Ọlọ́run pé jẹ́ kí n lè rí Jésù bí wọ́n ṣe ṣàlàyé rẹ̀ yìí? Tó bá ti jó òótọ́ ni, wàá mú Bíbélì kó máa kà á.
kó o sì béèrè fún ìrànlọ́wọ́ Ọlọ́run. Fi àwọn nǹkan tí mo sọ ìsọ́kàn pé ẹlẹ́ṣẹ̀ lèmi àti ẹ. Fi àwọn nǹkan tí mo sọ ìsọ́kàn pé èmi àti ẹ jẹ̀bi ọ̀run àpáàdì. Fi àwọn nǹkan tí mo sọ ìsọ́kàn pé Jésù nìkan lọ̀nà sọ́run. Omi tí Jésù ń fún èèyàn mu, omi tí kò kí gbẹ̀yìn, omi tí kì í gbẹ̀yìn. Lẹ́ẹ̀kan téèyàn bá ti mú, òǹgbẹ ò tún gbẹ̀yìn mọ́. Jésù tèmi kìí ṣe Jésù tó ń gbanilà, tí ó wà dúró sí kọ̀rọ̀, tí ó mọ̀ ṣọ́jọ́ tó dẹ́ṣẹ̀ kó lè gba ìyà nípẹ̀kun yẹn padà. Yóò tó bá dẹ́ṣẹ̀ yóò nà ọ́, ṣùgbọ́n kò ní sọ ọ́ síná mọ́. Gbọ́ mi dáadáa. Tọ́lọ́run bá ń ṣàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó lè dúró. Ìgbàlà tí Jésù ń fún ni, ìgbàlà ayérayé ni. Nínú Jésù ìdánilójú àti ìrètí wà. Nínú Jésù àrí ìdáríjì, àrí ìdáláre, àrí ìlàjà àti di ẹni ìtẹ́wọ́gbà. Gba Jésù kó o pè sọ́kàn rẹ lónìí. Tó o bá fẹ́ gba Jésù, pè wá kó jájọ sọ lórí 07038085652 tàbí 07087682122 tàbí 07055307492. Ẹ jẹ́ kí n tún àwọn nọ́mbà náà pè 07038085652. Ó wà lójú mọ́ àwòrán báyìí 07087682122 àti 07055307492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá